Who is the lover? Allah. Who is Ar-Rahman? Allah. Who is Al-Mannan? La ilaha illallah, Muhammadur Rasulullah. Muhammad is the messenger, to Allah is our return. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم. الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. Àwa ìsọ̀rí lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba nípa èso ẹni ẹ̀kọ́ ẹni ìgbé. A bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba kan ṣoṣo, ọba olóore ọ̀fẹ́, ọba aládìpẹ̀lẹ̀ ẹ̀san rere. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti ìbùkún rẹ̀ kó máa bá aṣáájú ẹ̀dá ànábì wa tí jẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá àwọn ará ilé ànábì, àwọn sàábì àti gbogbo ẹni tó gba t'Ọlọ́run ọba lódodo, àmín. A kí n káàbọ̀ sórí ètò yìí níbi tí a ti máa ń ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ìlànà ẹ̀sìn Islam láti lè fi ẹsẹ̀ wa lé ojú ọ̀nà tọ́tọ́ nú ẹ̀sìn náà, nípa pé àti wáyé awáyé náà bó la ṣe lò lọ́nà tọ́lọ́hun fẹ́ tí ó fi jásire fún wa níjọ́ gbèǹde alikiyama tó rí ta yóò sì tún ní fò wá. Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fún wa. Lónìí lórí ètò wa èyí tí ẹgbẹ́ Muslim Media Watch Group tí wọ́n mú wá fún yín ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ lórí NTA Ìlọrin, a gba àlejò pàtàkì, ẹni tí ó ṣe pé wọ́n máa ń yẹ ẹ̀mí wọ́n sì máa ń yẹ ọkàn fún ìtẹ̀síwájú ọmọnìyàn, kódà kìí ṣe mùsùlùmí nìkan. Àlejò wa lé ní Al-Ustaz Dr. Ibrahim Abubakar Eleke tí wọ́n jẹ́ convener Ashura Family Welfare Foundation nílùú Ìlọrin bí. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullah wa barakatuh. Marhaba bikun ya sheikh. Hayyakumullah. Marhaba bikun ya doctor. Anamallahu alaikum. Akin kú oríire lórí achievement yín, kọ́lọ́n kó bá àṣàlékún gbogbo àdúrà fún yín. Àwọn èèyàn ti jókòó kalẹ̀, wọ́n sì ń wò wá, wọ́n ń gbọ́ wa. Kókó ọ̀rọ̀ tá a fẹ́ jíròrò lé ní alẹ́ òní, òun náà ni pé títọ́ ọmọ. Bó o là á ṣe tọ́ ọmọ tí ọmọ fìyàn ti fi yànjú. Bẹ́ẹ̀ lómi ti gbọ́ tọ́pìkì yìí kò ní attract ẹ̀. Bó o là á ṣe tún fi tọ́ ọmọ. Ṣèbí ń tọ́ ọmọ lọ́wọ́ báyìí, àwọn ọmọ mi sì jẹ́ èèyàn. Kódà wọ́n graduate, wọ́n tún gba doctorate, wọ́n sì gba kódà professor lọ́mọ mi. Rárá o, ní tá à ń sọ ọkọ yẹn kẹ́ gbọ́ wáyé. Islam ní ìlànà tá a fi gbọ́dọ̀ tọ́ ọmọ. Tá a bá tọ́ ọmọ lọ́nà bẹ́ẹ̀ lọ́mọ ó fi ṣoríire láyé àti lọ́run. Tá a bá ti tọ́ ọmọ bẹ́ẹ̀ ní tó bá ṣẹlẹ̀ sí wa ká má bínú. Láàrin ìṣẹ́jú kan kí àfáà wa tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sísọ, nílùú èbó gbogbo wa la ti gbọ́ la sì mọ̀ pé a couple tó níyà tán ní bàbá, bí bàbá wọn bá ti dàgbà bí ìyá wọn dàgbà, wọn gbé kán ó di welfare home, ó dẹrù ìjọba, àwọn ni wọ́n máa bá a tọ́jú ẹ̀ títí tọ́lọ́jọ́ èdè. Kódà bàbá àbí ìyá òun lè kú, wọn pé ẹsẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ṣe àsìkò tiẹ̀ ló tó. Nílùú èbó bákan náà, ó tó bẹ́ẹ̀ kọ́ ọba ọmọ rẹ wí látàrí ipò ṣe àìdá. Tọ́ bá bá wí, tọ́ bá gbé fóònù báyìí, tọ́ bá pe àwọn ọlọ́pàá, ìyá lọ́nà mọ́ ni, bàbá lọ́nà mọ́ ni, bọ́yá èèyàn ọkọ̀ sùn àtìmọ́lé náà kó tó lọ dáhùn nílé ẹjọ́. Gbogbo eléyìí ọba principle Islam mu. Ọba wà l'Amẹ́ríkà, ọba wà nílẹ̀ Europe, kó wà ní ilẹ̀ Lárúbáwá, kó wà l'Áfíríkà, Islam ti gbé lànà tá a fi tọ́mọ kalẹ̀. Bó ni Islam ní a sì tọ́mọ? Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa sallallahu wa sallim ala sayyidina wa nabiyyina wa maulana Muhammadin wa ala alihi wa sahabihi wa man ma'ahum ila yawmiddin. Àmín. Lẹ́yìn ìgbà tí a kí Ọlọ́run ọba tí a gbọ́dọ̀ má kì í. Allahu Akbar. Ọba tí fàyè ẹni gbéjẹkẹtẹ lẹ́ni lọ́wọ́. Allahu Akbar. Ọba tó já sí wípé ọ̀rọ̀ ayé gangan òun ló yé kò yẹ nìkan. Allahu Akbar. Ọba tó já sí wípé ojú lọ́dọ̀ rẹ̀ lè jódì lọ́dọ̀ èèyàn. Òdì lọ́dọ̀ èèyàn lè jódì lọ́dọ̀ rẹ̀. Mashallah. Títóbi ìrẹ́ Ọlọ́run ọba tí ó dúró tí ò farati kankan tí nǹkan kan ò lè dúró láì farati. Allahu Akbar. Ọba tí gba ẹ̀gbọ́n lọ́wọ́ àbúrò tí gba àbúrò lọ́wọ́ ẹ̀gbọ́n. Allahu Akbar. Ọba tí ó fi nǹkan méjì tí ó fi ṣe dédé ara wọn. Allahu Akbar. Bàbá wa, ọ̀tọ̀ ni mo dáyé sí, ọ̀tọ̀ ni mo jágbà.
ìgbà míì ń bẹ àbí káyìn ilé ó kọ rẹ̀ ó wúwo lẹ́nu àwọn èèyàn láti pè lẹ́nu àwọn ẹ̀gbọ́n ẹ̀ láti pè. látàrí bọ́lọ̀ ń ṣe ṣe bó ṣe dáa tó. èyí ọ̀tá máa láwọn ó pè ní dèdè bọ́jú eré rẹ̀ tí wọ́n sì kà àbùkù. ó rí fín kọ́ torí ikọ̀ dáyé sí. ọba wo là ń wí ọba tó já sí wípé gbogbo ń tà ń fọwọ́ sọ̀yà pé mo ní ọlọ́run ló ní gbogbo ẹ̀. Allahu Akbar. gbogbo ń tà yẹn máa fọwọ́ sọ̀yà pé mo ní kò ju méjì lọ́wọ́ mi. tí a dáyé ni àti ń tà mú alátọ̀run. Allahu Akbar. ojú wa ọlọ́run fún wa látọ̀run wa ni. bẹ́ẹ̀ni. ẹnu tá a fi ń sọ̀rọ̀ àti sọ̀rọ̀ bẹ̀. etí wa náà. àti ń tà wá dáyé ní inú ẹ̀ lọ́mọ. bẹ́ẹ̀ni. kí n gbàgbẹ́ wọlé inú ẹ̀ ní ọmọ tá a bí. gbogbo ẹ̀yìn ọlọ́run inú ẹ̀ ní ọ̀rọ̀. inú ẹ̀ lọ́rọ̀ ẹ̀sẹ̀ gbogbo ẹ̀yìn wa ni ọlọ́run ló wà ní. Allahu Akbar. ìbéèrè wa ni. ọ̀pọ̀lọpọ̀ ìgbà bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ òun lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa wò ní òpin sẹ́mi wà ní ẹ̀mọ́ mọ́tọ́. ẹ dáhùn sọ ẹ jẹ́ wọ́n wá tọ́pìkì mi. ọkọ̀ wọn ọmọ rí kankan sọ. ọ̀dà jẹ́ wọn fún ọ ní kankan. ọmọ títọ́ tí wọ́n bá níta ní òrọ́ ọmọ tọ́ òun lẹ́ni tí ó tọ́mọ lọ́nà kan nínú ọ̀nà méjì. Allahu Akbar. kó méjì papọ̀ ó mú kan. gbogbo ẹni tó bá tọ́mọ bó ti fẹ́ tọ́mọ ń wá ya bóńtọ̀ òun ti fẹ́ òrọ́ ọmọ tọ́. Allahu Akbar. bóyá bàbá mi rí gbọ́ yìí kéèyàn wò pé mo fẹ́ kọ́ ọmọ mi ó di medical doctor ó wá tọ́ lọ́nà tó fi di medical doctor ọ̀hún. bẹ́ẹ̀ni. ó tí ì lè fọwọ́ sọ̀yà kó òrọ́ ọmọ tọ́ torí ò rí tọ́. Allahu Akbar. torí ẹ̀kọ́ òwe nìkan kọ́ yẹ kó ní. a gbọ́dọ̀ tọ́mọ bọ́lọ̀ ti fẹ́. bọ́lọ̀ ti ní atọ́. gbogbo ẹni ó bá tọ́ ma bọ́lọ̀ ti ní atọ́ ma bàbá òun ni ká kíkú oríire wípé ó rọmọ tọ́ kọ́dà bọ́ máa rí ò bá sí nípò gíga láyé. Allahu Akbar. nítorí wípé gbogbo ń tà ń lò láyé yẹn ọlọ́run sọ fún wa wípé ọjọ́ kan lọ́dọ̀ òun hamsina alifa sana mi mata odun 50,000 years táwọn à ń kà lọ́jọ́ kan lọ́dọ̀ ọlọ́run ní túmọ̀ sí kò sẹ́ni tó lè lo wákàtí kan láyé kọ́dà kò sẹ́ni tó lè lo ọgbọ̀n ṣẹ́jú láyé àìlè lóhùn túmọ̀ sí pé a gbọ́dọ̀ gbé ayé wa bọ́lọ̀ ti fẹ́ kìí ṣe bí àwa ti fẹ́. now ẹ̀kọ́ mi tó yẹ kọ́pọ̀lọpọ̀ òbí ó ní ní tó máa wọnú ìbéèrè wọn lọ́bẹ̀ ti tó ẹ̀kọ́ mi tó yẹ kọ́pọ̀lọpọ̀ òbí ó ní ẹ̀kọ́ kan ni tó já sí wípé ọ̀pọ̀lọpọ̀ òbí ò ní nílẹ̀ ẹ̀kọ́ ọ̀hún ànitán kọ́ ni òbí náà mọ̀. ànitán kọ́ lòbí ní ọmọ. ọlọ́run nìkan ló lọ́mọ lánìtán. tó bá wá rí báwọn a gbọ́dọ̀ tọ́mọ ní bọ́ba tó ní lánìtán ti ní a tọ́ ni nítorí wípé níta bá ní lánìtán kì í kù lọ́wọ́ ẹni. àwa la pàṣẹ bá a ti fẹ́ kú rí ọmọ bíbí ọlọ́run ló ní ọlọ́run sọ fún wa náà Al-Qur'an ba'da a'udhu billahi minash shaitanir rajim lillahi mulku samawati wal ard yakhluqu ma yasha yahabu liman yasha'u inathan wa yahabu liman yasha'u dhukuran aw yuzawwijuhum dhukranan wa inathan wa yaj'al man yasha'u aqiman innahu alimun qadir sadaqallahu al-azim ọlọ́run ní lillahi mulku samawati wal ard ọlá ànitán ní sánmà àti lèmi mú ní. mashallah. yakhluqu ma yasha ẹ wo ọlọ́run kò ní man yasha man wọ́n máa ń lò fún living things man wọ́n máa ń lò fún non-living things ọlọ́run ní yakhluqu ma yasha in tó bá wù mí ní í dá sínú aláboyún yahabu liman yasha'u inathan tó bá wù mí máa fún yàn lọ́mọ obìnrin tí tó bá wá ọkùnrin kọ́dà báwọn dókítà bá sọ fún wọn pé àsìkò yìí tẹ́ bá súnmọ́ra yín ọkùnrin ló láìpẹ́ kó bí ọlọ́run ní máa fún lómìnir wa yahabu liman yasha'u dhukuran ó bá wù mí máa fẹ́ lómìn lọ́kùnrin aw yuzawwijuhum dhukranan wa inathan tó bá wù mí máa ní kí n máa bí ọkùnrin kó sì máa bí obìnrin yóò sì máa bí lára wọn. nílẹ̀ yìí mo ti rẹ́ni tó bí ìbejì lẹ́ẹ̀márùn léra wọn tí ò fọ́ máa kankan la ẹni tí mo máa lé ẹ̀ ni sẹ́wọ̀n pé ọlọ́run nínú báyìí ní í ṣe ọlọ́run ní wáyé ìjà máa ń yẹ ṣọ́ ọ̀nà àkíbà bó bá wá wù mí máa wá sẹlómi lágàn kò ní bí kò sún ní lálàánú nínú ọmọ ọlọ́mọ. ìbéèrè wa ni ọlọ́run wa ní innahu alimun qadir ọlọ́run ní mo ní ipá mi ká kí n fún ẹni tí ò ní ọmọ òun lọ́mọ qadir ipá mi ká alimun mo mọ ìdí tí n fi fún innahu alimun qadir ẹni tí ń wóbìnrin tí ń fún lóbìnrin tó ṣe bọ́kùnrin ní ń fún mo mọ tí ń fi ń fún mo lágbára àti fún yìí fún ni. ẹni ó sì wọ́kùnrin tí ń fún lóbìnrin èmi tí ń ṣe ni mo sì nímọ̀ nípa tí ń ṣe nípa mi sì ká kí n fún ni tí ń fẹ́ òun mo dídì yìí fún ni nítorí pé mo nímọ̀ nípa tí ń ṣe. ìbéèrè wa ni gbogbo òbí tó bá bímọ níjọ́ tí wọ́n bá kíyàn pé ẹ bá rí ká ẹni tó yẹ kó wá síyàn lẹ́mìí ni wípé ọlọ́run tó dìídì fún mi lọ́mọ ọkùnrin yìí ọlọ́run tó dìídì fún mi lọ́mọ obìnrin yìí ọlọ́run tó dìídì fún mi níbejì yìí ó nímọ̀ nípa tó fún mi ṣé kìí ṣe pé ní tí ó mú mi níbàlẹ́jọ́ aburú lójú àkìyàmà lọ fún mi
now káwá wò poor parenting is one of our problem ní society wa yìí. Allahu Akbar. Major problem ta ni. Nítorí wípé gbogbo ibi tí tọmọ ò bá ti rẹ́ni tọ̀ àwùjọ òun ò ní ní fọkànbalẹ̀. Allahu Akbar. Sẹ́yìn bẹ́ẹ̀ ọba ilé wọn kọ́kọ́ dàrú ná kádùúgbò tó dàrú kí gbogbo ìlú tó wá dàrú. Ibi táwọn tó wáyé kọ́kọ́lọ́pọ̀ àwọn òbí ó béèrè lọ́wọ́ ara wọn ni wípé sóbì gangan ni. Ẹ̀bọ́n ní máa ti tó ẹ̀yìn. Bẹ́ẹ̀ ti kàwé tó yìí kí ló dé tẹ́ ẹ̀yẹ kúrò lọ́nà Islam. Allahu Akbar. Gbogbo ẹni tó bára rẹ̀ nípò wípé òun ṣẹ̀sìn tó nímọ̀ nípa ìsìn tí ń ṣe bàbá kìí ṣe mímọ̀ ṣe rẹ̀ kọ́lá kìí ṣe ewu rẹ̀ kò sí ọmọ tí fẹ́ wù tí fẹ́ ya dáadáa. Bó o náà ni gbogbo gẹ́gẹ́ bí àṣà yín bó o náà ni gbogbo ọmọ fẹ́ máa yá òbí ni ò nígbà fún ó ti nígbà tí ì lọ́lé kéwù. Bàbá mi gbà mí bó ti fẹ́ràn mi tó ó lù mí tí gbogbo wájú eré mi bẹ́ mo wá tó tún wò wípé mo wá lọlé bá mọ̀ mi. Ìyá ọba yẹn sunkúnjọ́ náà ni pé ìmọ̀ kìlọ̀ fún ọkọ ọwọ́ bàbá rẹ̀ bá tì ọ́. Ẹ̀yin tẹ́ ẹ bí wa ni ibi táwọn bàbá wọn wá burú sí wọn wá bí ìyá ọmọ tí wọ́n lù ú gangan dá kó bá bẹ̀bẹ̀ àbí kó wá lọ fọ́ kẹ́lí màkà. Má pa ń lọ́mọ òsì. Nígbà tó wá dijọ́ kejì wọ́n wá bá lọ́lé bá mọ̀ mi nígbà tó dijọ́ kejì ó sì dá yín lójú pé ẹni tẹ́ ẹ bí mi fún ní àbẹ́ ẹgbẹ́ mi wá wò ń bẹ́. Ẹ gbúdọ̀ lọ́nà mi nà kú lọ báyìí. Ẹ gbúdọ̀ bí mi fún yàn báyìí kó sì lù mí tó báyìí. Lẹ́yìn tí ń túmọ̀ sí wípé wọ́n fẹ́ kọ́ ọmọ yíyà dáadáa ni. Poor parenting ó bẹ̀rẹ̀ láti rí nǹkan márùn-ún. Kálẹ̀ ni yìí o kò mọ ọmọ tọ́. Bẹ́ẹ̀ bá ti sọ márààrún tán yóò tún sọ béèrè kan lóyún. Ọlọ́run yóò dáa fún mi bàbá yóò sì ẹ kà wọ́n ká gbọ́. Àkọ́kọ́ òun ni kí èèyàn ó wò níwò wípé ẹni òkú ni kù lábàjá yìí kì í sọ̀rọ̀ gbéyàwó. Ẹni ó kú ní kù làbájáyé. Bẹ́ẹ̀ ti bí wa yìí tẹ̀ dàgbà tó yìí. Tó bá jẹ́ ẹ fẹ́ fẹ́yàwó mo sì wò pé ẹni tí mo lè fẹ́ tí mo lè gbádùn rẹ̀ tó jẹ́ àti wípé bọ́lọ̀ ń bá fẹ́ ẹ̀yìn rí tí mo fẹ́ lára rẹ̀ lọ́mọ orí tí ń fẹ́ lára mi. Ọmọ 25 years ni. Kọ́dà èèyàn lè lọ lè máa bẹ̀bẹ̀ kéèyàn máa kúnlẹ̀ fún kéèyàn máa rá bàbà fáwọn bàbá rẹ̀ wípé èmi ni ẹ fi fún. Èyí òun èyí ṣe ń táyé gbúdọ̀ máa búyàn sí. Bẹ́sẹ̀ àgbàlagbà kí ni ń wá kí nítorí wípé níjọ́ tí èèyàn ò bá ti bí àánú máa ọmọ kì í rọ́mọ bí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn èèyàn fẹ́ ní tó dáa. Ọlọ́run sì kì wá nílò wípé ẹ lè rí dùnú lára ìgbéyàwó àfi kẹ́ ẹ fẹ́ ní tó dáa. Ọlọ́run fi ní fanki al-ayyami minkum was-salihina min ibadikum wa imaikum in yakunu fuqara yughnihimullahu min fadlihi. Oògùn owó ni bẹ́ẹ̀ bá ti fẹ́ obìnrin. Ọlọ́run wá ní fasolihina min ibadikum. Ọlọ́run ò ní fasolihina min rijalikum. Ọlọ́run ò ní ọkùnrin tó sànmù rárá min ibadikum ọkùn ẹrú èmi Ọlọ́run tó já sí pé òun náà dàbí ẹrú lọ́dọ̀ yín ní ẹ̀fẹ́ lóbìn lọ́kùnrin. Náà ìbéèrè wa ni ta lọ́lọ́run pè ní min ibadikum ta lọ́lọ́run pè ní ibad ẹ̀ pé Kùránì máa túra wọn Ọlọ́run wa lọ lè gbé wa ní Suratul Furqan Suratul Azab lélẹ̀ Ọlọ́run wa lọ gbé wa ní Suratul Furqan kí Ọlọ́run wa wí mẹ́ Ọlọ́run wa ní wa ibadur rahman ẹrú mi irú àwọn ètí mo ní kẹ́ ẹ fẹ́ o kì í sọ àwọn tí wọ́n máa ń ṣe làwùlàwù lérí náà làwùlàwù làwọn gáìsì làwọn ọmọbìnrin yìí fẹ́fẹ́ fọ́nà ẹ bá ti dírẹ́sì báyìí wọ́n ní old school ni ọ́. Àfi kọ́ hamara kọ́ wọ tata jean tọ́ ya lókè tọ́ ya lẹ́kùn wọ́n dá a mọ̀ pé wèrè ní tó fẹ́ já ọjà. ẹsẹ̀ ohun tó fẹ́ tàbí tó ti jájà yamshuna ala al-ardi awnan. Àwọn tó já sí pé ìbẹ̀rùjọ́ tí wọ́n wọ sàárè kì í jẹ́ kí wọ́n tẹ̀lé girigiri. Allahu akbar. Túmọ̀ rẹ̀ wa idha khatabahumul jahilun. Báwọn tí ọpọlọ wọn ò bá pé tí wọ́n bá bá wọn sọ̀rọ̀ qalu salaman. Ọ̀nà tí wọ́n fi make peace pẹ̀lú wọn ni wọ́n máa wá. Gbogbo ẹni tí ò ṣe sùúrù pẹ̀lú obìnrin olóbìnrin dà ò ní ṣe sùúrù pẹ̀lú obìnrin rẹ̀. Allahu akbar. Náà Ọlọ́run wá ní wá ìmọ̀ ìkùn. Ọlọ́run ò sọ pé wá nìsa ikùn. Nìsáwù obìnrin ni ìmáwù náà obìnrin ni but ìmáwù ní ọlá ju nìsáwù lọ. Èyí ò lànà bisọ sọ́dọ̀ sọ fún wa wípé látẹ́mùnà ó àmà Allahi masajidallah. Ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo obìnrin tá a bá fẹ́ tí ó bá wa tọ́ ma ó gbọ́dọ̀ jẹ́ obìnrin tó já sí wípé ó gba títọ́ lọ́dọ̀ Ọlọ́run. Al-Qur'ani orí tọ́ Ànábì ní látẹ́mùnà ó àmà Allahi masajidallah. Ìmáwù náà nù o Ọlọ́run ní àwọn obìnrin Ànábì láwọn obìnrin tó já sí pé ẹ̀sìn múmú láyà wọn ẹ má náà fún wọn pé ká má wà mọ́sálásí lẹ́yìn tí ń túmọ̀ sí wípé a lè kọ́ mọ́sálásí ká kọ́ ààyè obìnrin sí mọ́sálásí. Èyí ibi tí mo fẹ́ fà yọ tí mo fi lọ lílo hadith wọn for that definition òun ni wípé Ọlọ́run fẹ́ ká fẹ́ obìnrin tó ní ẹ̀sìn
òun là kọ́kọ́ tá a gbọ́dọ̀ wò. níjọ́ tí èèyàn bá ti wá sí obìnrin fẹ́ nígbà tí èèyàn kọ́ foundation ó wá gbé lérí omi ó wá cast ẹ̀. níjọ́ kan ní collapse. Bàbá sẹ́kù tí ma kò dáàdù lẹ́nkọ́ náà. No. Bí ti ń kọ́ ń wó tẹ̀lé nu. Àìdúró ni òjò máa kó ti wó tán. Kò sí solid Kò foundation. sí solid foundation bá mi. Tó ọkùnrin ó wo obìnrin tí ó fẹ́ obìnrin náà gbọ́dọ̀ wo ọkùnrin tí ó fẹ́ pé ó meet spiritual requirement. Tí ó bá ti wá di pé yìí wọn ò bá ṣẹlẹ̀ kí èèyàn máa mú ọmọ lọlé kí ó nígbà 100 òun náà sọnù bó bá ti ń délé ìyàwó mà tù. Oh my God. Oh my God. Kọ́mà yóò há Kùránì yóò máa rìn o. náà fọkìbẹ̀rù. Tó bá ṣe pọ́kọ náà lèèyàn sì fẹ́ ọmọ tó ń sọ fún pé Ọlọ́run ní a máa ṣe kíní Ọlọ́run ní a máa ṣe wá Ọlọ́run ní a máa ṣàwo bàbá rẹ̀ ń fa sìgá àmúkú sìgá ó gbélé lọ́pọ̀lọ́ lójú síta ọmọ fàwo. ìgbà tó máa máa fi tó èjì bàbá yóò ti develop. ẹ kíyèsí aláàfẹ́ lọ lè fẹ́ àfa mo fẹ́ fẹ́ ṣùgbọ́n wọn náà máa wípé ń jọ́dá àfa àti òfẹ́ fẹ́ yìí tó kọ́kọ́ fún ọ níṣẹ́ pé ó fẹ́ fẹ́ mi àbí mo fẹ́ kó rí wípé nǹkan bẹ lọ́wọ́ mi ọ wá gbẹ́bu fún ọ ó gbogbo sí kó fi lò àyíkẹ́ tẹ́lẹ̀ wọ́n á jáde wá fàáfà ló fẹ́ láàrin òwò àtọ́lọ́ tó fàáfà. ẹ hànà lọ fẹ́ kì í sàfà. ṣe wá rí i pé bí eléyìí ò bá ti sí mẹ́ ìdílé wọn máa wó ni àní rọmọ tọ́ wọn wà títọ́ wọn wà bú wa nítorí àsìkò ẹlẹ́ẹ̀kejì òun ni wípé à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe lénìí nítorí wípé a máa sọmọ lóko tó wù wá kìí ṣe ókọ tó nípa nínú ayé ọmọ ókọ sì máa lapa lára ọmọ bọ́ Ọpẹ́yẹmí Ọlọ́run tó yìn kìnnìkan ìkejì mi lọ́dọ̀ yín ẹ sọ ọmọ ní Abdullateef tí Ọlọ́run máa padà ní ó máa ráàánú sẹ́yìn pé ókọ òun ó ti ń rò ó tẹ́ ẹ máa ń kíyèsí wọ́n sọ ìmí ní Ibrahim wọ́n á jẹ ìmáàmù ìníjà ìlú kalẹ̀ nọ́ọ̀sì ìmáàmà mo fi ṣàpèjúwe ní ìfi ṣègbéraga Ọlọ́run ti ròyìn ànábì wa Ibrahim bẹ́ẹ̀ òun náà ló sì kọ́ Káàbà tòun àtọ́mẹ́. ọ̀pọ̀lọpọ̀ ìgbà yìí là ń sọmọ lóko tó jásí máa gan fúnra òmò túmẹ̀. a máa sọmọ lóko míì ok ẹlòmíì ń sọmọ ní Yasmin bẹ́ẹ̀ bí flower àbí anything gbogbo tó bá wúyàn lèyàn lè sọmọ but inú ẹ̀ àmọ́ ronú sí kó tó sọ ń tọ́ sọ. ọ̀pọ̀lọpọ̀ gba rose bíi flower ni ìran flower kan tí ẹ bá ṣe artificial kéé gírìn lọ darí. ẹlẹ́ẹ̀kẹta nínú ìsìtọ́ ọmọ òun ní ìsìwàwù lójú ọmọ. ara tí ń bá òjò jẹ́lẹ̀ ń sọ yìí o. àyà kẹfà Ọlọ́run ní yā ayyuhal ladhīna āmanū qū anfusakum. wa ʿalaykumun nāra waquduha an-nāsu wal-ḥijāra. nítorí tó bá dìgbà wọn kó má jà sí wípé ọmọ àti bàbá ní àmàfẹ́ ni wọn kóra wọn nù náà. Allahu akbar. ìfẹ́ wọn náà ò sí nítorí pé àlẹ́ malaikatun ghilāẓun shidād lā ya'ṣūna Allāha mā amarahum wa yaf'alūna mā yu'marūn ó di mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹrin nínú poor parenting pé ayẹni yóò tiẹ̀ mọ́mọ́tọ́ àbí kò rọ́mọ́tọ́ bá mi òun ni gbogbo ẹni yóò tí kò bá lè sọ ìdí èèyàn rẹ̀ kó so kọ́ ma lọ́rùn kó ma mú díẹ̀díẹ̀ níjọba bá ti bí mẹ́yọ̀ kan láyé gbogbo ń tá a fẹ́ dáhùn a gbọ́dọ̀ reduce ẹ̀ kẹ́nì kan ó sacrifice fẹ́nì kejì tó bá já sí pé àsìkò tí bàbá ń wá jíjẹ lọ nìyá náà ń wá jíjẹ lọ àsìkò kan náà ni wọ́n ń pàdé ọ̀kanú mẹ́ta ni ó ṣẹlẹ̀ inú kọ́mọ yẹn ó má rí bí èèyàn ti fẹ́ inú kí àwọn kọ́mọ yẹn ó fẹ́ rí bí èèyàn ti fẹ́ kọ́lọ́hún ó dẹ àwọn èèyàn tí wọ́n bá tiẹ̀ jẹ́ sí àbí kọ́mọ àwọn ó lọ́rẹ̀ bù. One of our sisters mo travel kù nílẹ̀ yìí so wọ́n á ń bá mi sọ̀rọ̀ wípé òun tí ní ọkọ láti gbà lóun ò lè lọ́kọ èyí ṣe ó ní tí òjò kóun ò lè lọ́kọ ni wípé ìgbà tóun wà ní kékeré àti bàbá àti ìyá wọn ìyá yìí wọ́n wá ń fi òun ti àbúrò bàbá òun àbí pọ́nyà àbúrò ìyá ọ̀kan náà àwọn méjèèjì náà ń fi òun tì wọ́n ní trust inú ẹ̀ gbà ọmọ rẹ̀ náà ni ó máa rí ó lóun ló gbà bá lè òun odidi òun wá wà lọ́mọ ọdún méjìlá tó ti bẹ̀rẹ̀ sí ní àfíàsì pẹ̀lú òun wá ní àfíàsì òun títí àbúrò bàbá nù bí ọdún mẹ́jọ ẹ̀hànà now tó bá ti kó òun sọ òdodo fún yín ṣe àpé as a marriage counselor oríṣiríṣi nǹkan lèyìn ó gbọ́ tó bá ti kó òun sọ òdodo fún yín òun ti wá sọ gbádùn rẹ̀ débi pé tóun ó bá fi ní ọkọ mi ó gbọ́dọ̀ jẹ́ni tó nírú àlàáfíà bẹ́ẹ̀
gbogbo ọkùnrin tó wọn bá pàdé tó wọn bá ti test eléyìí ọ̀hún kò lálàáfíà bẹ́ẹ̀ wọ́n máa test eléyìí. ń tọ́ wọn wò káàkiri. bóun ṣe wà yín nísìnyí kèé wọ́n ṣe normal human being láwọn tó ní friends lọ́kùnrin. ta ló ń fẹ́ settle pẹ̀lú. irú ọmọ wa ní kódà kó wá jẹ́ni tó mọ kéwú tó hákùrá ni kó jẹ́ obìnrin tí ń ṣe wáàsí ṣé nǹkan àwọn kò ní jẹ́ kéèyàn orí gbẹ̀yìn ọ̀rọ̀ ọmọ tó. ọ̀pọ̀lọpọ̀ òbí lónìí bẹ́ẹ̀mi ti fẹ́ kọ́ ọmọ orí lẹ̀ ń wò wo bó lọ́lọ́run ti fẹ́ kọ́ ọmọ orí tẹ́ ẹ bá tọ́ ọmọ ọlọ́run ti fẹ́ kó orí dèdè tó kù ọlọ́run ó fi ṣe ní fún yín ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa ń lọrin lánàá ẹ wọ àwọn àfáà wa lónìí mo fẹ́ kó sáà jẹ́ àfáà ni kó sáà jẹ́ kíni ni ọ̀pọ̀lọpọ̀ wọn oko lásán ni wọ́n dá ọlọ́run sí fàlùbáríkà sí iṣẹ́ mi ìdálò mi ń ṣe ìjà àfáà àwọn ọlọ́run ní kálùbáríkà owó náà bàbá ẹlẹ́ẹ̀karùn-ún òun ni wípé gbogbo ẹni tí ó tọ́ ọmọ ó gbọ́dọ̀ jẹ́ senior special adviser ọmọ. bàbá bẹ́ẹ̀ ti bí wàá ní sọ mo lè ṣe kankan tí ó bí inú tí ó ṣe kọ́dà ẹ̀ lè kọ́kọ́ bínú tó bá padà yá kọ́dà ẹ̀ lè má ti bínú kẹ́ wọ́n á pè mí kò kókó àfa àwọn ènìyàn ọ̀gbẹ́ mi mo bí ọ ṣùgbọ́n mi kọ́ mo dá ọ ṣùgbọ́n ìbéèrè tí mo fẹ́ bí ọ ni pé irú nǹkan tó ṣe lánàá tó dáa dákun ṣé wọ́n ọmọlúwàbí ni ká ti pé ọlọ́run má ti pa mí nísìnyí ká pé mo wá kú tán wá ní àlífà rẹ̀ ní àbí ọmọ rẹ̀ ní ǹjẹ́ ó ṣe júwe gẹ́gẹ́ bí ọmọ dáadáa ìbá mi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nínú yẹn ọmọ òun kò sì máa sọkún òbí mélòó ní advice ọmọ ẹ̀ máa ní sí. Allahu Akbar. sáárá yé màràmá. ẹ ṣe púpọ̀ ọlọ́run bá wa dúpẹ́ fún yín àwọn tó farabalẹ̀ gbọ́ wa wọ́n ti rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ lórí bí yẹn ṣe lo ìgbésí ayé ẹ wá jẹ́ kí n mú example kan wá tẹ́ wàhálà fún àwọn èèyàn tí ó fi yé wọn. ká bọ́mọ wí ó jẹ́ ohun ṣòro láwùjọ wa lónìí torí mo ti sọ tìlú èbó fún yín èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ sọ́mọ èèyàn gbọ́dọ̀ bí ọmọ nú èèyàn sì gbọ́dọ̀ gbọ́mọ létí èèyàn sì gbọ́dọ̀ nọmọ lọ́rẹ́ nílùú èbó. o lè fọlọ́pàá mú yàn. ní áfíríkà táwa wà yìí bá a bá tí ì nọmọ lọ́rẹ́ ká gbá ọmọ tá à ń kìlọ̀ fún létí kó lè dá a mọ̀. ká sí gbàrún. àwo ò tí ì gbà parọ́ ọmọ yẹn tọ́ gbogbo ẹ̀ wọ́n ṣe fúnra àwa yìí rí. wọ́n dá wa dùbúlẹ̀ tí wọ́n dè wá lẹ́sẹ̀ pé mo ní ọlọ́ọ̀lẹ́kẹ́ wọ́n wá lọ gbá bọ́ọ̀lù àfọ́ ọ̀nà tiẹ̀ lọ́tọ̀ òbí ọ̀nà tiẹ̀ lọ́tọ̀ la fi wá jẹyàn àwùjọ òsì dàrú báyìí lásìkò tiwa. láti sìn ọmọ ó wà ní school primary or secondary lòbí alákọ̀wé tí ń bínú lọ bá tíṣà tọ́nà mẹ́ ní school bó la ṣe fẹ́ lù ú gbà tó fi di pé òun gan tó bínú lọ bá àwọn tíṣà ó mọ̀ pé ọ̀nà tán gbà tọ́hún yàtọ̀ sí bóun ṣe ń tọ́ ọmọ yìí ọkọ rẹ̀ tó bẹ́ẹ̀ kọ́ sọ̀rọ̀ látàrí pé ìyàwó ẹ̀ bínú lọ bá tíjà pé bó ló ṣe nà bó làwùjọ owó ṣètò. bàbá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí. ẹ gbàgbé pẹ̀lú ẹ̀sìn o àti christian àti muslim lóbìnrin àti lọ́kùnrin ni wọ́n lọ àkíyèsí tíjà tí ń discipline ọmọ wọn bó làwùjọ ṣe fẹ́ dáa. bàbá ṣe rí wọ́n ní amúkọ ẹrù ẹ wọ́ ńlá tilẹ̀ ni. wọ́n ní òkèlè rí èrì sàlẹ̀ ni. bẹ́ẹ̀ bá sàlẹ̀ èrè ní bú ṣe rí ibi àsìfẹ́ òun làkọ́kọ́. ibi àsìfẹ́ ẹjọ́ sí. tí mo sọ òun làkọ́kọ́. bàbá níjọ́ wọn àná nǹkan méjì tó wà lánàá ó ti yí padà lónìí. Allahu Akbar. níjọ́ wọn àná bàbá là fi dẹ́rù bọ̀ wọn. Allahu Akbar. lónìí ìyá gan lẹ́rù bàbá. ìyá ń bẹ̀rù ìyàwó rẹ̀ yí pé yóò bínú yóò bá òun jà. ọkọ bẹ̀rù ìyàwó. ọkọ bẹ̀rù ìyàwó ẹ̀ kò lè ṣe nǹkan kan tí ó bí nínú kọ́dà bóun ní ṣàìdá. wọn ò bí dá. ọmọ ṣàìdá gan. nígbà tó ọmọ ọkọ wálé ni wọn ní ẹ jẹ́ kó fẹ́ àfa yìí lóòótọ́ kì í tí ì lówó bó ti nígbà táwọn wà òkè gẹ́gẹ́ bí bàbá pé a lè help ẹ̀ náà ká change standard ẹ̀ ká ṣe kí ní ìyá ó sì bí ṣe ń sọ̀rọ̀ ní ọmọ wẹ̀gbẹ́ àbí àrájà kílẹ̀ rí sí ìsọ kílẹ̀ rí sí wọn ó yẹ kéèyàn máa pé yóò tí ì níyàwó torí ìtumọ̀ rẹ̀ ni wípé. bí wọ́n lo ṣe tí ọ̀dà yín hàn lè mọ̀ bọ́mọ rẹ ni bó ọmọ mi ló fi nǹkan kan. bọ́bá wá dòru yóò wá ta ọkọ rẹ̀ jí Àjàó ẹ̀mí ló mọ̀ pé ọ́ kí ló fẹ́ sọ alẹ́ mi ló mọ̀ pé ọ́ mẹ́ta ọ̀rọ̀ tó sọ lánàá ọ̀rọ̀ tiẹ̀ ni àpò rẹ̀ bí tó sọ lè bẹ́ mi ṣe. tán bá bí ọ̀dà di òfẹ́ wúmọ̀ mi ò ní gbádùn nù léyìí kò sí ọmọ kan láyé
ìyàwó ń lérí sọ́kọ ẹ̀. kò sí ọmọ kan láyé bàbá torí kí n má fi gbàsùkù kò sí ọmọ kan láyé tí ó mọ̀ lámọ̀dájú wípé màmá mi ní control bàbá mi tí yóò gba control lọ́dọ̀ ẹnìkan kan má láyé. nítorí wípé ọmọ máa rí ìyàfin mọ̀ bá ti wá rí ìyàfin tí bàbá wa ń gbọ̀n kojokojo tẹ̀lé ìyá òun ti dúndò pé kò sẹ́ni ẹ̀yà máa bẹ̀rù mọ́. wọ́n parí. ọlọ́run jẹ́ wọn orí mi bọ́ yín báwọn. àmín. ẹ̀yin ò tẹ́tí sí wa tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá ètò yín náà ni ètò Islam in Focus níbi tá a ti ń yànnàná àwọn kókó ọ̀rọ̀ láwùjọ wa òun tá a sì sọ̀rọ̀ lé lórí lónìí òun náà ni ìtọ́ ọmọ nínú ẹ̀sìn Islam àwa rí i pé àti mùsùlùmí àtẹlẹ́sìn míì ni òrọ́mọtọ́ àìrọ́mọtọ́ yìí ló da àwùjọ wa rú débi tá a wà lónìí tó yẹ pé ọmọ ò ní discipline kò sẹ́ni tó lè instill discipline náà mọ́ torí éèjì tọ́mọ ti dé ó ti di nǹkan gbígbẹ tí ò sí ká tá a bá láàkà yóò sì kàn gbọ́dọ̀ láti wá ara àwùjọ wa tún ṣe òun náà ni attempt tá a make lórí eléyìí ẹnu díẹ̀ tẹ̀rí gbámú nù tá a sọ àti púpọ̀ tẹ̀rí gbámú ẹ̀dìmọ́wọ́ ó bá dijọ́ mẹ́jọ á tẹ̀síwájú lórí tọ́píìkì yìí náà kó lè já síbi tá a fẹ́ kó já sí kọ́lọ́n kó ṣe àlékún dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa àti ìyá àti bàbá tá a wáyé bá a ṣe wáyé kárọ́ ọmọ tọ́ lọ́dà káwùjọ wa lè dà àìrọ́mọ tọ́ ni ó jẹ́ káwùjọ wa dà lónìí ó wá dàrú látòkè pátápátá désàlẹ̀ kọ́lọ́n kó bá a tún ṣe lónìí tá a ṣe ètò yìí àlejò wa pàtàkì tí a ní àwọn náà ni Dr. Ibrahim Abubakar Eleke tí wọ́n jẹ́ convener Ashura Family Islamic Foundation nílùú Ìlọrin níbí ó bá dijọ́ mẹ́jọ kẹ́ pàdé wọn lórí tọ́pìkì náà là á tẹ̀síwájú níbi tẹ́ ẹ fẹ́ ká déhùn á débẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run á jẹ́ ká lè mú un lò kó sì gbà lẹ́sìn fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin amin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. All praise is due to the one and only. He is the master of all creation. All praise is due to the one and only. He is the master of all creation.